ọmọ wọn ní ikaramu akoko ìlọ́wọ́dìlé àwọn bàbá rẹ̀ Olorunfemi Joseph o CEO OJ Transportation LLC ní Amẹ́ríkà mọ́ gbọ́dọ̀ ẹnu mi lọ lé ọmọ akoko lókè méjì ìtakọ̀tabo lórí ara wọn ìwọ lọ́mọ àṣàkókò ríbàrìbò ṣùkùṣùkù gbọ́nranù nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni bá mi Joseph mọ̀ pé mo bọ́ láyé mo pé ọ lórúkọ ìwọ lọ́mọ àṣekẹ́lẹ́ ọmọ àṣekẹ́lẹ́ níyàn ọmọ àṣekẹ́ òde ọmọ akéwì dáná pòkè àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni ìwọ lọ́mọ kọ́lé ẹ̀tù kọ́lé ìbọn nínú ilé bàbá rẹ̀ ni ìran bàbá rẹ̀ tògùn bọ̀ wọ́n mewúrẹ́ tó ń gbódùn ẹnu mi lọ ìran bàbá rẹ̀ tògùn bọ̀ wọ́n má gùn tán ọ̀rí ìran bàbá rẹ̀ tògùn bọ̀ wọ́n ò fewúrẹ́ tọrẹ bẹ́ẹ̀ ni wọ́n ò fagùntàn tọrẹ ẹrú ni wọ́n fi ń tọrẹ nínú ilé bàbá rẹ̀ torí ẹrú ní sinmi àgùntàn lé ìsìnìyàn ǹlẹ́ ọmọ dúró sórí ogun yìí kan tà lójúde àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni ẹ̀yin lọ́mọ bọ́ ṣòkòtò sílẹ̀ sóbìnrin lóore ǹlẹ́ ọmọ òtútọ́ sílẹ̀ fọ́bìnrin lóyún ọmọ akọ́mọ sílẹ̀ tàgbọ́ntàyún náà poríkì àwọn bàbá rẹ̀ ọmọ àkàlà funfun òyìnbó ọmọ káìkáì dálé mọ́ bíbárẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àfibí sínú kò ń jáun náà poríkì àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni ǹlẹ́ ọmọ àfọ̀sán lábòkìtì mọ́lẹ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀yin lọ́mọ òṣògùn sílé bàbá mi Joseph sóhun gbòdù ẹnu mi lọ ẹ̀yin lọ́mọ òṣògùn sílé ṣògùn sáàjà bí oṣó bá kó tilé àfitàjà gbọ́mọ̀lá nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan ni ǹlẹ́ ọmọ àkọ́kọ́ ọmọ onílé òbí ọmọ arówó sókè ọ̀rí bíbárẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ èèyàn níbánisọ̀rí àìbánilọ sógun nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bọ́n ti gbàrà lé bẹ́ẹ̀ náà gbàrà òde bàbá mi Joseph Olorunfemi mọ́ gbọ́dọ̀ ẹnu mi lọ ìgbà rẹ̀ tí dùn yọ lọ́hùn wá níjó pa ọ́ lẹ́kún ó ní tètè kú mo ti rojú ọ̀la lójú rẹ̀ bó ti wá wù kó gbẹ́lẹ̀ ayé tó aláwùrà bí oníjó bá wọn tanná mọ́ sáré ọmọ CEO OJ Transportation LLC ní Amẹ́ríkà onírèlẹ̀ ó sì mọ̀gànì ọ̀nà gbàrí ọ̀làrẹ̀ onídìí láéláé oníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ Okikiolaakewi olóhùn àdúndé mi jẹ́ ire ní mọ́gùn ní mi ara làgbẹ̀dẹ̀.